tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹ̀gbá tùpà wá ẹ̀wá wa gbogbo ayọ̀. Agogo ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo ayọ̀ ló tún gbé dòde. Agogo ayọ̀ tiwantiwa. Kéwú ni mo fi wọlé, kéwú ni mo fi wọlé ilé ológo, ilé aláyọ̀. Kéwú ni mo fi wọlé, kéwú ni mo fi wọlé, kéwú ni mo fi wọlé ilé ológo, ilé aláyọ̀. Kéwú ni mo fi wọlé, mo ṣe bárẹ̀ o Ọlọ́run Mósè. Mo júbà rẹ orí mọ̀ládé ìbà o, mo ṣe bárẹ̀ o Ọlọ́run Mósè. Mo júbà rẹ orí mọ̀ládé ìbà o. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Ilé ayọ̀ ni a wà ní agodo tiwa. Ìtorí náà ni mo ṣe fi ayọ̀ wọlé, mo fi kéwú wọlé torí pé mo fẹ́ wọlé ayọ̀. Ilé yín náà, ilé ayọ̀ náà ni ó máa jẹ́ lágbára Elédùmarè ọba tó dá ọ̀run wọ̀nyé. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbà tó nílé tàlejò, èèyàn kúkúrú, èèyàn gúngùn, èèyàn pẹlẹbẹ àti ìtò lómi lára. Ìbà ni mo ṣe. Wọ́n ní tọmọdé bá júbà àròkò dálẹ̀, ìtí ò bá júbà ó lè má roko dọ̀sán rárá. Ìbà ni mo ṣe. Ìbà tó ti ń sọ̀rọ̀ kí tó máa sọ̀rọ̀, àwọn tí wọ́n ti ń pèdè kí èmi Ọlálékan ọmọ Táíwò ló kí n tó máa pèdè. Ìbà ni mo ṣe. Lórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa máa ń ná gbára àná gbòòrò á wá fi àbọ̀ fún elébùté títí yín. Lórí ètò lónìí ẹ rí pé mo fi orin ẹ̀mí wọlé torí pé ọ̀rọ̀ ẹ̀mí la fẹ́ mú wá lónìí. Ní gbogbo àwọn kan tí mo ti pò pọ̀ tí mo ti kó pọ̀ tọ̀túntòsì báyìí ni ẹyẹlé fi ń kórè wọlé. Tọ̀túntòsì náà ni mo fi ń kó gbogbo ẹ̀ wá fún ẹ̀yin olólùfẹ́ ètò wa, ètò yìí Agogo Ayọ̀. Torí pé kí ni kí àṣà àti èdè Yorùbá kó má bàa parẹ́, kó má bàa mẹ́hẹ̀, kó má bàa àjórẹ̀yìn ni a ṣe ń gbogbo abala àti ètò yìí lápapọ̀ wá fún yín. Lórí ètò lónìí a lọ bá àlùfáà Samuel sọ̀rọ̀. Wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ nípa ọ̀rọ̀ ẹ̀mí. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé. Ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá. Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Orúkọ mi ni Prophet Samuel Abọ́lájí. Ilé ìjọsìn Good Reporter Ministry 17 Aroland Street, Mushin Nípàn. Ǹjẹ́ kí lẹ lè sọ fún wa nípa ọkọ ọ̀run? Ṣé rí ọkọ ọ̀run tàbí aya ọ̀run nígbà tí àwọn áńgẹ́lì kan tó ń sọ̀kalẹ̀ nígbà tí Jésù tí èṣù tó ń ṣèlòdì tó tàpá sí Ọlọ́run so wá sọ̀kalẹ̀ so wá wálé ayé pẹ̀lú àwọn áńgẹ́lì kan wọ́n pè ní àwọn ọmọ Ọlọ́run, ìyẹn làwọn áńgẹ́lì òkùnkùn tó bá sọ̀kalẹ̀ wọ́n dàpọ̀ pẹ̀lú àwọn obìnrin ènìyàn so wọ́n á bẹ̀rẹ̀ sí bí àwọn òmìrán ibi tí ọkọ ọ̀run ti bẹ̀rẹ̀ nìyẹn. So a tún lè sọ nípasẹ̀ ọkọ ọ̀run nígbà tí kí kìrìsìtẹ́nì tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà àbí káàkiri gbogbo àgbáyé káàkiri gbogbo èèyàn tó mọ Ọlọ́run. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ń wá Ọlọ́run. So nígbà tí èṣù sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀, àwọn tó sọ̀kalẹ̀, àwọn áńgẹ́lì tó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn kan wọnú omi, àwọn kan wọnú ọ̀pẹ, àwọn kan wọnú igi. So ibi táwọn èèyàn ti ń wá Ọlọ́run tó ń wá ìrànlọ́wọ́, so wọ́n á lọ ń bá omi, wọ́n bá ọ̀pẹ, wọ́n bá àwọn tọ́lọ́run dá pé àwọn ní ìrànlọ́wọ́. So àwọn ẹ̀mí òkùnkùn tó sọ̀kalẹ̀ pẹ̀lú Sátánì yẹn tó wà nínú kinní yẹn náà wá fún wọn ní ìrànlọ́wọ́ tó pé kì í ṣe ìrànlọ́wọ́ ìparun náà ni bí kan fún ọlọ́mọ. Sátánì bá fún ọlọ́mọ, ọmọ yẹn náà ló máa pa. So tó bá ti wá gba nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n wá dá májẹ̀mú pẹ̀lú àwọn omi yẹn àbí àwọn igi yẹn wípé ìrandíran àwọn ti fi fún ẹ̀mí igi yẹn àbí ẹ̀mí omi yẹn. So tí wọ́n bá ti wá bí àwọn ọmọ, tó bá ti ń bí ọmọ báyìí, ọmọ yẹn á kàn rí pé èèyàn kan bá wọn sùn lójú oorun. Ọkùnrin á rí pé ẹnìkan bá wọn sùn lójú oorun, kò ní mọ̀ pé ìpìlẹ̀ tóun ti wá ni májẹ̀mú tí wọ́n ti dá pẹ̀lú òrìṣà ìdílé àti ẹ̀mí ìdílé. Òun ló fà á kí wọ́n rí pé wọ́n ní ọkọ ọ̀run àbí aya ọ̀run. Ìyẹn ni pé àwọn ẹ̀mí òkùnkùn tó sọ̀kalẹ̀ pẹ̀lú Sátánì nínú omi tí àwọn ìdílé wọn tó ti lọ dá májẹ̀mú pẹ̀lú, òun ló fà á kí ọkọ ọ̀run àtaya ọ̀run kó máa wá.
kí ni èyí kí ló máa ṣẹlẹ̀ sí èèyàn tá a fi mọ̀ pé bóyá ọkọ ọ̀run àbí aya ọ̀run bá wọ̀. ṣẹ́rí tí ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn téèyàn bá mọ̀ pé òun ní ọkọ ọ̀run number one alákọ̀ọ́kọ́ ń pa ẹ̀ ni pé a máa ní ìbálòpọ̀ lójú oorun. ẹlẹ́ẹ̀kejì ni pé a rí i pé ẹlòmíì wà tó yẹ pé kò tẹ̀ ní ìbálòpọ̀ lójú oorun a kàn rí i pé tóun bá ti jí òun á rí i pé ara àwọn báyìí ó tutù bẹ́ẹ̀ ni pé ó ní ìbálòpọ̀. ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹlòmíì á máa rí fún ara ẹ̀ á rí ọkọ ọ̀run yẹn. ó ní arákùnrin obìnrin kan tí Ọlọ́run lò mí láti gbàdúrà fún aṣáájọ ń gbàdúrà yẹn lọ́ngbà tó yá mo rí ọkọ tó máa fẹ́nu ayé ṣùgbọ́n wàhálà tó ní ni pé ọkọ yẹn wà nú ayé ṣùgbọ́n kò lè má rí bàtọ́ èmi àti wòlíì ọ̀rẹ́ mi kan tó jọ gbàdúrà fún ó wá ní òun nífẹ̀ẹ́ ọkọ ọ̀run yẹn ó lóun nífẹ̀ẹ́ pé tó bá bá òun kó òun máa ń gbádùn bó ṣe máa ń bá òun lò pọ̀ àwa ni Ọlọ́run ò lè tú ẹ sílẹ̀ kó ohun tó nífẹ̀ẹ́ ohun tó kórìíra lódìbà tó bá kórìíra ọkọ ọ̀run yẹn kó tó lè máa fẹ́ ọkọ tí Jésù yàn fún ẹ so tó ṣe àwọn olùmíì gan nífẹ̀ẹ́ kinní yẹn àwọn olùmíì gan tó bá ti rí pé wọ́n ní ọkọ ọ̀run ni pé ẹ rí pé obìnrin tó yẹ pé ó bá ti ń ṣe operation tó bá fẹ́ bímọ operation ṣáá ni ìyẹn ni pé ọkọ ọ̀run yẹn ló ń jà nígbà tí ọmọ bá fẹ́ wá tó bá ti rí pé ó má rí báyìí tó bá rí pé ó ti fẹ́ yàwó báyìí ọkùnrin á bẹ̀rẹ̀ sí jà tó yẹ pé tó bá rí pé ibi tí àdúrà ti gbóná dáadáa ìgbà míì wà tó yẹ pé tí àdúrà bá gbóná tó bá fẹ́ bímọ bẹ́ẹ̀ yẹn báyìí á kàn ní pé operation ló fi ń bí ọmọ yẹn jáde ni so ibi tẹ́lẹ̀ omi bá ti rí pé ó lọ́kọ ọ̀run báyìí lómi gan kò lè má tí kò lè bímọ kì í pé Ọlọ́run lò fún lọ́mọ ṣùgbọ́n àwọn ọkọ ọ̀run yẹn gbà tó ti kúrò nínú ìpìlẹ̀ tó wà yẹn tó ti gba Kristi gẹ́gẹ́ bí Olúwa tó bá lára àwọn ọkọ ọ̀run yẹn ló ń jà ẹlòmíì bá wọ́n á mú àwọn ọkọ ọ̀run yẹn wọ́n á mú ilé ọmọ wọn á tì pa dókítà á ṣe scan kò ní rí nǹkan kan àwọn ọkọ ọ̀run ó dìgbà tí èèyàn yẹn bá lọ fún ìtúsílẹ̀ kí ọ̀nà tó là. tí ọkọ ọ̀run bá ń bá èèyàn jà kí ló máa ṣẹlẹ̀ ní ìgbésí ayé onítọ̀hún. iṣẹ́ tí ọkọ ọ̀run bá ń bá èèyàn jà ọ̀nà àwọn ọkọ tí mò ń sọ náà nìyẹn pé ó lè má sí ọmọ dẹ́n ìgbéyàwó yẹn ìjà ní gbogbo ìgbà wọ́n á máa jà ọkọ àti ìyàwó á máa jà ní gbogbo ìgbà nítorí pé ọkọ ọ̀run yẹn ló máa bẹ̀rẹ̀ sí kẹ̀yìn àwọn méjì síra wọn ìgbà míì gan wà tó yẹ pé tí èèyàn yẹn bá ti má rí gan nǹkan lè má lọ déédéé fún ọkùnrin àbí fún obìnrin àwọn iṣẹ́ ọkọ ọ̀run àti aya ọ̀run ni nǹkan ò ní lọ déédéé fún wọn. tí wọ́n bá fẹ́ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ ọ̀run àbí aya ọ̀run kí ló máa ṣe. ṣẹ́rí tí wọ́n bá fẹ́ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ ọ̀run àti aya ọ̀run á kọ́ fàyè ẹ̀ fún Jésù nù tó a fàyè ẹ̀ fún Jésù á wá ilé ìtúsílẹ̀ láti lọ wá ìránṣẹ́ Ọlọ́run tó mọ̀ nípasẹ̀ ìtúsílẹ̀ so tó máa wà nípa àtẹ̀sílẹ̀ á wá jọ̀wọ́ ara ẹ̀ á kórìíra ọkọ ọ̀run yẹn á kọ̀ sílẹ̀ á kọ ọkọ ọ̀run yẹn sílẹ̀ á gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ẹ̀ à ń pè so gbogbo ìfinijì tí ìpìlẹ̀ tó ti fìjì fún ọkọ ọ̀run àtaya ọ̀run yẹn á kọ̀ sílẹ̀ á wá gba Jésù gẹ́gẹ́ bí olùwà àtògbàlà ẹ̀ kò ní fi ara ẹ̀ pamọ́ rárá nípasẹ̀ ìtúsílẹ̀ ìgànyàn láti jọ̀wọ́ ara ẹ̀ sílẹ̀ ni torí Ọlọ́run ò lè tú ẹ sílẹ̀ kó nu nǹkan tó nífẹ̀ẹ́ o láti kórìíra ọkọ ọ̀run àti èṣù kó fẹ́ràn Kristi Jésù kó kọ̀ sílẹ̀ pàápàá gbogbo ìfinijì àti torí nǹkan mẹ́ta ló máa ń fa kíní ìfinijì fún òrìṣà ìdílé àti ẹ̀mí ìdílé ìkejì tó máa ń fa ni pé májẹ̀mú pẹ̀lú òrìṣà àti ẹ̀mí ìdílé tí wọ́n ti tìrànjú wọn ti dá tó so pọ̀pọ̀ mọ́kọ ọ̀run ẹlẹ́ẹ̀kẹta ni àjogúnbá ẹbí nípasẹ̀ àjogúnbá ẹbí tí òrìṣà ìdílé àti ẹ̀mí ìdílé ló máa ń so papọ̀ so bó kíní yẹn ló ń láti kọ̀ sílẹ̀ tó bá ti kọ̀ sílẹ̀ so Jésù adẹ̀ tú sílẹ̀ àwọn tó. kí lè lè sọ nípa àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì àwọn dókítà tó ń sọ pé tí wọ́n bá báyàn sùn lójú oorun ipe ó ní àlàyé kì í ṣe pé bóyá nǹkan kan lèèyàn ń bá sùn àti pé kí ni àwọn èèyàn ń bá sùn ṣé èèyàn ló ń bá sùn àbájọ ni. ohun táwọn èèyàn ń bá sùn ni pé ẹ̀mí nínú omi tó bí àwọ̀ ènìyàn wọ̀ ẹ̀mí nínú omi tó bí àwọn ènìyàn ó lè jẹ́ ejò ó lè jẹ́ ẹja tó wà nínú omi tó yẹ pé ìgbà tí Sátánì sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ náà ń bí àwọn ohun tí Ọlọ́run dá yẹn wọ̀ àwọn ni wọ́n gbé àwọ̀ ènìyàn wọ̀ tọ́lẹ̀ rí pé wọ́n rí pọ́n bára wọn so ẹ̀mí òkùnkùn ni so ní orúkọ adẹ̀kọ́ pé lórúkọ Jésù gbogbo kó máa wólẹ̀ so pé ohun tá bá ti dènà ayé alè dènà ọ̀run pé àmọ́ yóò máa tẹ̀lé wa nínú máàkù yẹn 16:17 pé lórúkọ Jésù a ó máa lẹ́mìí èṣù jáde so orúkọ Jésù nìkan ló lè lé jáde kò sí ẹnikẹ́ni tó lè lé jáde àwọn kan tiẹ̀ wà tó yẹ pé wọ́n máa lẹ́mìí òkùnkùn jáde ìmí àtúnwọlé so kò sí ẹnikẹ́ni tá a fún ní agbára láti lẹ́mìí èṣù jáde pé ní orúkọ Jésù nìkan wọ́n á dẹ̀ jáde. tábà ní ìdílé tó wà lónìí tí irú kan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sí wọn rí kí ni wọ́n lè ṣe kọ́ má bàa kábàámọ̀ irú nǹkan bẹ́ẹ̀. tí irú nǹkan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sí wọn rí ṣẹ́dá àwọn ìdílé tó bá wà lẹ́ni tí irú kan bẹ́ẹ̀ tó ìyẹn ni pé wọ́n láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àtògbàlà wọn kán yà jìnnà sí òrìṣà àti ẹ̀mí òkùnkùn ilé babaláwo ilé ibi tó ti jẹ́ pé Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ ló ń jọba mẹ́ wọ́n láti jìnnà sí pátápátá torí tó bá ti lè ní nǹkan ṣe pẹ̀lú Sátánì òrìṣà àbí ẹ̀mí òkùnkùn báyìí wọ́n ti fi ìdílé wọn wọ́n ti fi jì fún ọkọ ọ̀run àti aya ọ̀run. tábàárẹ̀ ẹni tó jẹ́ pé bóyá sọ pé ibi tóun wà jìn kí lóun lè ṣe nínú ilé fúnra òun tí wọ́n lè fi túra òun sílẹ̀.
ṣe rí ẹ tó ní àti rí ẹ tó yẹ pé à ń ṣe ìtúsílẹ̀ lórí fóònù so wọ́n lè pè lórí fóònù. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni yẹn lè pè tó bá pè lẹ́yìn ìgbà tá a bá ṣe ìtúsílẹ̀ fún lórí fóònù tó a wà sọ fún ìgbésẹ̀ tó máa fi gba ìtúsílẹ̀ a lè sọ fún ó lè kọ́lẹ̀ kó lọ gbàdúrà báyìí kó gbé ìgbésẹ̀ báyìí lẹ́yìn yẹn tó bá gbàdúrà dára ìyanu á dẹ̀ ṣe. sọ ibi tí ilé ìjọsìn yẹn wà. ilé ìjọsìn yẹn wà ní 17 Arolaun Street Onípan Mushin Good Report Army Ministry. ẹ̀rọ ìbánisọ̀rọ̀. 080 34 31 1609 081 270 54 714. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Mo lérò pé gbádùn kan tí àlùfáà Samuel tí wọ́n bá wa sọ láti orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí tí wọ́n bá wa sọ rí pé nǹkan kì í síbẹ̀ ó ní bí wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe àti bó ṣe yẹ kó rí. Ẹni tí ò bá ti mọ̀nà yóò sọnù ní lágbára Elédùmarè mi àti a ò ní sọnù. Lórí ètò wa ètò yín lónìí a máa lọ sí abala àgbàṣe rántí ìṣọmọdé mọ́ gbogbo àwọn àṣà àti èdè Yorùbá ìwà wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá ìtàn olílù là ń káàkiri àmọ́ nípa ìtàn wa gangan nípa ìtàn àwọn ọmọ káàárọ̀ òjíire àwọn nǹkan báyìí ó yẹ ká mú lọ́kùnkúndùn máa ń béèrè ìbéèrè kan pé ní 20 ọdún ní 30 ọdún 50 ọdún sí sáà tá a wà yìí ìjẹ́ èdè àti àṣà Yorùbá yóò sì máa bẹ tó bá ń bẹ ṣe yóò múnádóko kò bàjẹ́ láyé Olúgbọ́n kò bàjẹ́ láyé Àrẹ̀sà kò bàjẹ́ láyé Ọ̀rọ̀gún Àga kò ní bàjẹ́ láyé yín òbí wa àti láyé àwa ọmọ yín náà ẹ má jẹ́ kí ìṣe èdè àti àṣà Yorùbá ẹ má jẹ́ kó jó àjò rẹ̀yìn bó tiẹ̀ jẹ́ pé ibi tí a bá dé yìí kò tẹ́ wa lọ́rùn tó àmọ́ ẹ má jẹ́ kí a tún wá ba ìwọ̀nba tó tún kù jẹ́ ẹ jẹ́ ká gbé lárugẹ ká tún ṣe kí a fi àtúnṣe sí ẹ má bá wa ká lọ sí abala àgbàṣe ìrántí ìṣọmọdé mọ́. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. Ẹ káàbọ̀ sí abala àgbàṣe ìrántí ìṣọmọdé mọ́. Ètò wa ètò yín Agogo Ayọ̀ ìbà Elédùmarè ìbà Ọlọ́run ìbà wọn tí wọ́n ti ń sọ̀rọ̀ kémi Ọlálékan ọmọ Táíwò Olówó kí n tó máa sọ̀rọ̀ ìbà wọn tí wọ́n ti ń pèdè kí n tó máa pèdè wọ́n ní tọmọdé bá júbà dandan àròkò dalẹ̀ ìbà ni mo ṣe ọmọ tí ò bá júbà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ní orí abala ètò lónìí ẹ ti mọ̀ mí lánàá kó tó dòní wípé àgbàṣe ìrántí ìṣọmọdé mọ́ ìdí tí a ṣe gbé abala ètò yìí lẹ̀ àti ètò yìí ní àpapọ̀ ni wípé kí èdè Yorùbá àṣà Yorùbá ìtàn Yorùbá àwọn jagunjagun ilẹ̀ Yorùbá kí orúkọ wọn èdè wa àṣà wa kó má bàa parẹ́ ni lórí abala ètò lónìí ìjẹ́ rántí ẹni tí wọ́n ń pè ní Ààrẹ Ògún ẹ̀mọ́ àwọn èèyàn kan tún máa pè Àrówó Ògún bàbá Bámidélé Àgbẹ́gilére ìyẹn tìlú Òsè Ìlọrin kí n tó máa tẹ̀síwájú nípa ìtàn Àrówó Ògún Ààrẹ Ògún bàbá Bámidélé 20 ọdún 30 ọdún 50 ọdún sí sáà tá a wà yìí ẹ̀yin bàbá wa ń lé ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ẹ̀yin àbúrò mi ìjẹ́ èdè àṣà ìṣe Yorùbá ìjẹ́ yóò sì máa bẹ tó bá ń bẹ ṣé yóò múnádóko ẹ máa rántí wọn ní tí a bá ń ta ká máa tọ̀ torí pé kó má bàa dẹ̀rán ìdìn ni Ààrẹ Ògún Àrówó Ògún bàbá Bámidélé ọ̀pọ̀lọpọ̀ agbẹ́gilére ló ń bẹ láyé òde òní àmọ́ àwọn
àwọn kan tí ń gbẹ́gi látàyè ìjọ́un bíi Tọlọ́wẹ̀ àti Gbàǹgbóṣe ìyẹn tó kọ́ Arówó Ògún ní iṣẹ́ àgbẹ́gilére ìyẹn bàbá Bámidélé. Ọdún 1880 ni a bí Arówó Ògún tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ́gilére tó kọ́ ní ọ̀dọ̀ Gbàǹgbóṣe. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní bàbá yìí ṣe kí wọ́n tó jáde láyé. Àwọn èèyàn yìí ti máa wò pé aráàlú wo ni Arówó Ògún. Ọmọ ìlú Òsì Ìlọrin ni gbogbo ẹ̀yin ará Òsì Ìlọrin ìjẹ́ rántí Arówó Ògún. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí bàbá yìí ṣe ń bẹ ní orúkún mẹ́rin àgbáyé tí àwọn ilé ìbò tí wọ́n ń pè ní museum. Arówó Ògún ó bẹ̀rẹ̀ iṣẹ́ agbẹ́gilére yẹn láti ọ̀dọ́. Ó ṣe títí tó fi gbajúgbayì láwùjọ. Àmọ́ ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣiṣẹ́ agbẹ́gilére àmọ́ tí wọn ò mọ ẹni yìí tó jẹ́ pé gbogbo ìgbà a máa ríṣẹ́ wọn. Àwa la pọ́n wọn lé ń bí. Tẹ́ bá lọ sílùú Amẹ́ríkà, bẹ́ẹ̀ bá dé ìlú Britain, tẹ́ bá lọ síbi tí àwọn ilé ìbò pè ní museum nípa ti ká máa gbẹ́gilére ká máa kùnkan, tẹ́ bá lọ bẹ́ẹ̀ ríṣẹ́ bàbá yìí. Ààrẹ Ògún, Ọlọ́wẹ̀ àti Gbàǹgbóṣe tẹ́ bá máa dáṣẹ́ wọn mọ̀ tí wọ́n gbẹ́lére wọ́n yà nǹkan tí àwọn ilé ìbò pè ní triangle sí abẹ́ iṣẹ́ wọn pátápátá. Ìjẹ́ wá yẹ ká wá gbàgbé ìtàn òru àwọn ní báyìí gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ láti ìlú Òsì Ìlọrin ni wọ́n mọ ìtàn ẹni tí wọ́n sọ yìí. Kò yẹ kó rí báyìí torí pé tá a bá gbàgbé gbogbo iṣẹ́ táwọn ẹni wọ̀nyí ti ṣe a ó gbàgbé àṣà torí pé láyé ìgbà tiwọn àṣà ìṣe èdè Yorùbá bá ṣe ń ṣiṣẹ́ takuntakun ó jọ wọ́n lójú ó sì jẹ wọ́n lógún. Ààrẹ Ògún bàbá Bámidélé tìlú Òsì Ìlọrin gbajúgbajà àgbẹ́gilére ni wọ́n. Ọdún 1954 ni bàbá dàgbàdàgbà títí tí wọ́n fi règbé àgbáre àmọ́ tí iṣẹ́ wọn ò parẹ́ títí di sáà tá a wà yìí. Ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ kí àṣà ìṣe èdè Yorùbá ẹ má jẹ́ kó parẹ́. Tí ẹ bá bi ẹlòmíì wípé báwo ni ìtàn ìlú Amẹ́ríkà yóò sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wípé ọmọ Amẹ́ríkà lòun àmọ́ tí ìṣọ̀rọ̀ Amẹ́ríkà tí ọ̀pọ̀ ẹlòmíì ní ò tiẹ̀ tí kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ ìtàn àwọn tó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórílẹ̀‐èdè adúláwọ̀ lórílẹ̀‐èdè àwọn èèyàn funfun pátá ni wọ́n mọ̀ àmọ́ tí wọ́n mọ̀ ti ìlú wọn rárá. A ò lórí jù báyìí lọ lórí abala àgbàṣe ìrántí ṣọmọdé mọ́ lórí ètò wa ètò yìí Àkókò Ayọ̀. Kí àṣà àti èdè Yorùbá kó má bàa parẹ́ ni a ṣe gbé abala àti ètò yìí kalẹ̀ lápapọ̀. Ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ kí àṣà àti èdè Yorùbá ẹ má jẹ́ kó mẹ́hẹ, ẹ má jẹ́ kó fìdí rẹmi, ẹ má jẹ́ kó parun. Ọlálékan ọmọ Táíwò lórúkọ ti tèmi, èmi lọmọ káfọpáwà káfàjẹwà káfí gèdègèdè ọkọwọ ọkọ délù ìṣẹrí, èmi lọmọ wájú ọlọ́kọ̀ àmọ́ àsowó èèyàn lọ́kọ̀ àti máa ṣe jìgbọrọ ẹlẹ́kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tèmi àtàn yẹbẹyẹbẹ lérí omi lèsì tó gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn akọpa akájẹ ẹni gbọ́ gbogbo lẹ́nu àbọ̀ rẹ̀ tèmi ẹ ṣé. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Àkókò Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tó ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Mo lérò pé ìgbádùn kan tá a mú wá fún yín ní abala àgbàṣe ìrántí ṣọmọdé mọ́ ìyẹn abala ẹ̀mí náà ni mo lérò pé ìgbádùn kan tá a mú wá fún yín bẹ́ẹ̀. Nísìnyí a máa lọ sí abala ìròyìn, a máa mú ìròyìn wá fún yín jákèjádò orígun mẹ́rin àgbáyé àti ilẹ̀ Yorùbá àgàgà ilẹ̀ Yorùbá gangan a máa mú ìròyìn wá fún yín. Ẹ wá lọ nǹkan tá a mú wá fún yín. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Àkókò Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tó ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń
mi lórí àwọn wọ́n ń jó orin àwọn dàda gidi. ẹ̀ń táwọn lábó lórí ẹ̀rín wọ́n ń pa mí. ọmọ ewúrẹ́ o irọ́ yín pátá ewúrẹ́ o irọ́ yín pátá ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé yẹn mọ̀ ajá ò ní gbé pẹ́pẹ́ yẹn dé yẹn mọ̀ láti pàtó jolú òwá pẹ́ bílíkà bá ń bẹ láyé àjípa kò ní jolú Jamiu lórí wá Jamiu lórí wá gbẹ́pọ̀ ajáde kéré mọ̀ lóko ọ̀gá ní méjò lóko oró ńlá lóní nínú oko oró ńlá lóní. kí ó ní àtàrà ìlú wà nígi ọ́. ẹ bẹ̀rù wá ilé o ẹ bẹ̀rù wá ilé o bí ẹ bá bẹ̀rù wá ilé o kò ní díjà o. jọgbọ́n o ẹbẹ̀rù àìlá o. mo jí lè ní mo jíjọ́ o mo mọ̀ ní kò tí kò rí lẹ́sẹ̀ o ayé pè mí mo torí ire. ire mi o ire tí mo rí mo fẹ́ kó mọ̀ kó lórúkọ méjì ire ni ire ń jẹ́. wà nílé lóko lọ́nà ọjà òtúnyá agogo ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tó ti yá bòmbòmbòm gbọ́bí ìlú wa ti ń dùn. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín agogo ayọ̀ mo lérò pé gbádùn kan tá a mú wá fún yín níbi abala ìròyìn tí a mú wá náà ní ẹ ti rí yẹn nísìnyí á lọ sí abala tí a ti máa ń fi ẹsẹ̀ rájọ ọmọ tó rí èmi Ọlálékan ọmọ Táíwò ló kò sí ní máa fẹ́ jó máa fẹ́ gbọ́ orin ẹ jẹ́ ká lọ sí abala tí a ti máa ń fi ẹsẹ̀ rájọ kí ẹ wá lọ wo orin tí a mú wá fún yín. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà òtúnyá agogo ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tó ti yá bòmbòmbòm gbọ́bí ìlú wa ti ń dùn. ṣoṣo gòlù mi àwọn ló ń rí ọkàn ṣoṣo fàdákà mi ẹ bá mi gbé Jésù ga ó jẹ́ káyé lé mi sọ́jà bí iṣu ó jẹ́ káyé sọ mi mọ́lẹ̀ bí ẹ̀rọ ó jẹ́ káyé sọ mi dìdàkudà ẹ bá mi gbé Jésù ga ó gbójú mi lọ́wọ́ omi jẹ́ ó gbẹ̀sẹ̀ mi lọ́wọ́ ìṣubú ó gbà mí lọ́wọ́ ikú òjijì o ẹ bá mi gbé Jésù ga ọkọ̀ ṣoṣo wúrà mi bàbá ọlọ́run wúrà ọkọ̀ ṣoṣo góòlù mi my jewelry ọkọ̀ ṣoṣo fàdákà mi is my fàdákà ẹ bá mi gbé Jésù ga ó gbójú mi lọ́wọ́ omi jẹ́ ó gbẹ̀sẹ̀ mi lọ́wọ́ ìṣubú mi ò máa yẹ gẹ̀rẹ́ ó gbà mí lọ́wọ́ ikú òjijì ẹ bá mi gbé Jésù ga. gbòǹgbò tílé Jésè kìíní wẹ̀yà Júdà lọ́ba pátápátá parí ọlá pọ́rọ́gọ́dọ́ ìyanu ọba mi tó wọ́n dáfù tó tún dáfù tó tírí dáfù tó fọ́ dáfù ní bàbá mi aládé ọba ńlá ọba tá a gbọ́dọ̀ rọ̀ lóyè ọba mi aláṣẹ láyé aláṣẹ lọ́run alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ọ̀run Rose of Sharon náà Lily of the Valley Lion of tribe of Judah ní bàbá ọba mi tó ní beautiful rashes pátápátá parí ọlá pọ́rọ́gọ́dọ̀ ìyanu ni ọba mi tó rọ oil of gladness ẹ pretty ẹ handsome ẹ marvelous ẹ dùn jù ọba mi tó dùn jù tó dùn yóò tó dùn pa tó dùn yá tó dùn jù ẹ lè fi sí your peace still on my soul say your testimony.
tún yá agogo ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá bóńbóńbóm gbọ́ bí ìlú wa ti ń dún. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Mo lérò pé gbádùn orin tí a mú wá fún yín àròjọ musolókun lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ torí pé ọjọ́ ń re bí àná òru ń re bí àti àmọ́ kí n tó máa lọ lórí ètò lónìí àwọn ìwé tá a rí gbà lórí ẹ̀rọ alátagbà ẹ̀rọ ayárabíàṣá àti àwọn tí wọ́n pè wá àwọn nǹkan tí wọ́n bá wa sọ máa ka díẹ̀ fún mi rẹ̀ wọ́n pé bí ṣe ń ka díẹ̀ àwọn tí a rí gbà lórí ẹ̀rọ alátagbà yẹn ti Facebook ó ń lọ lójú amóhùnmáwòrán bí ṣe ń sọ̀rọ̀ yìí. Mo ní lẹ́tà gbà láti ọ̀dọ̀ Ọlálékan Marcellus láti ìlú Èkó. Wọ́n ní àwọn ń gbádùn ètò wa ètò yín Agogo Ayọ̀ pé bí ó ti jẹ́ pé àwọn òun ṣe ọmọ Yorùbá lọ títí bẹ́ẹ̀ pé àmọ́ àwọn ń gbádùn pé ká máa tẹ̀síwájú pé iwájú báyìí lọ́pàá ìbí tí wa máa rẹ́ sí iwájú náà láwọn máa lọ lágbára Elédùmarè ẹ̀yin náà Ọ̀gbẹ́ni Ọlálékan iwájú dẹ̀ ẹ̀yin náà yóò máa lọ. Mo sì lẹ́tà gbà láti ọ̀dọ̀ Fúnmi wọ́n fi orúkọ wọn sí wọ́n dẹ̀ fi àdúgbò ibi tí wọ́n ti ń pè wọ́n forúkọ bàbá wọn sí àbí orúkọ ọkọ wọn àti ibi tí wọ́n ti ń pè wọ́n fi sí. Wọ́n ní àwọn náà ń gbádùn ètò wa ètò yín Agogo Ayọ̀ pé àwọn káwọn náà darapọ̀ mọ́ àmọ́ iṣẹ́ ni ò jẹ́ àwọn náà ń gbé ẹṣẹ́ gan tí ẹ gbádùn ètò wa. Ẹ̀mí ìníjọba ìlọ́lá abala lẹ́tà tí mo máa kà lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ torí pé kí ni gẹ́gẹ́ bí ẹsẹ̀ àròjọ musolókun Ọlálékan mọ́tà wo lórúkọ tèmi lè mọ̀ rí máyà kiri ọmọ agbòjò lọ́wọ́ ikú ọmọ abẹ̀rẹ̀ ọba má bẹ̀rẹ̀ nìkan kan akọ́pa akájẹ́ ní gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ tèmi ìpàdé wa bí oyin ẹ ṣé. Ẹni bá ní sùúrù ni ojogun ayé o ẹ jẹ́ ká fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣàlẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá hùn lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú. Wọ́n lábánidá kì í bá ní débẹ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. Wọ́n lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí mo fẹ́ kọ́ lọ́mọ sùúrù kì í ṣe tọ́lẹ̀.